Don't know ibi by dark somehow. Don't know yẹn ṣe ń jẹun àbí iná kò náà pé iná kò tàn tán gbogbo iná tó wà lókè yẹn torí àpapọ̀tì yẹn tán fi wọ́n sí white bó ṣe tán gbogbo yẹn ìjẹ́ kí ìwà bright jáde. Yes, Auto-Bola. Yes. Yes. Ẹgbẹ́ tí ẹ lẹ̀ the same thing. Bóyá kò tiẹ̀ pa gan pa. Okay. So shall I put? Ó dà pé ṣé ilẹ̀ tètè ṣú ni? I don't even know. Wá ṣe bíbá ṣé window yẹn. Oh no, have mercy upon us. Good evening. I can't do without prayer. Because I have got money if you bring me. No, very good. Heavenly Father, I say thank you for this wonderful evening. On behalf of my one beautiful daughter, you have given unto me. On behalf of my well-wishers all over the world, I say thank you. I worship you, Lord. Nobody like you. Is to went unto south and be exalted, be grateful forever. Please have mercy upon us this evening. Forgive us, O Lord. Take total control. Fill us with your presence. Fill us with your power. Plans of the enemy, Father, rubbish it, destroy it. I'm about to speak. Father, speak through my mouth. Direct my tongue. Direct my platform. Whatever we bound, Father, bound it. Whatever we lose, Father, lost it. I pray for you. With your new power, renew our bones, renew our life, renew our hope, renew our finance, renew whatever concerning our life. Thank you, Father, because you answer prayer. I cover my people with the power of God, myself, power of God, my daughter, power of God. Plans of the enemy, Father, destroy it. Any man or woman that may want to rise against me for this evening shout, Father, destroy them. Raise your standard against them. Put all of them to shame. Those who want to be torturing, Father, torture them. Those who want to be disturbing our brain, Father, destroy the brain. I will not be moved. I will not be disappointed. I will not be cancelled. My daughter will not be cancelled. Father, elevate us financially, materially, spiritually, academically. Take total control. Thank you, Father, because you answer prayer. We worship you, Lord, because you God. Yes, now, the word of my mouth now is power, is solution, is light. So shall it be. Just now, prayer. Good evening, everybody. Welcome to this platform. My name is Auto-Bola. So, this is advice, but my advice goes this way to some people. I do advise myself, people around me, but now I just want to send the advice out for people to know. So, yesterday when I was on the live chat about the case I took to Alagbon, and please share. Alright, share it. Interesting. So, the inspector called yesterday that they are coming to my house with the guy. He has brought the key. I got the key now.
the place, you know, the flat was closed, locked. So, but the key, they open it now and the police inspect it. We enter the place together. The place is unbearable, but there's nothing we can do. The deal has been done. But funny thing is good evening. Good evening to you all. Please share. Ohun tó fúnni sí mi tí mo fẹ́ fi advice ni wípé ṣé mo pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ẹ mọ̀ pé majority of it wà ní platform tí mo record but kì í ṣe mo fẹ́ sọ sí ṣé mo pé bí boy yẹn àti àwọn kọ̀ọ̀ àtẹ̀bọ́ ṣe misbehave dáadáa ní ọjọ́ yẹn ṣé mọ̀ pé a lot of those kiri ó wà deny but tí mo fẹ́ advice rẹ̀ ṣe rí gbogbo ẹ̀yin tí ẹ bá ń lo àwọn ọmọ ọlọ́mọ láti ja ìjà yín most of people tó máa ń ṣe bẹ́ẹ̀ are the people who are actually rich tó ní orúkọ people who are famous who have money ó lè má jẹ́ politician nìkan. Even pastor use people, you know, pastors, àwọn àfáà gan tó lówó, àwọn èèyàn tó bá ti lẹ́nu, musicians, celebrities, they use people to fight their battle, and they causing problem for those people they are using. Before these people tó ń lò wọ́n kan tó ní problem, àwọn tó kọ́kọ́ lò máa ní problem before them. Reason why tí mo fi wá pẹ̀lú advice ni pé ẹ jọ̀ọ́ pastor ẹ má jẹ́ ká máa purọ́ mọ́ àfà ẹ jẹ́ ká yọ irọ́ kúrò lọ́rọ̀ wa ẹ̀yin babaláwo náà kò yẹ kí n advice yín but ẹ jẹ́ ká yọ irọ́ kúrò gbogbo tí wọ́n bá ti ń ṣe láyé tí irọ́ bá ti wà níbẹ̀ tó ti pọ̀ ó tiẹ̀ lè pa irọ́ kékeré ṣó ti bẹ́ẹ̀ bọ̀ kó ń ṣe irọ́ ńláńlá tó máa gbé tó máa fọ́ mọ́yàn lórí torí yẹn máa túká tí ò ní ní solution ṣó ti bẹ́ẹ̀ ẹ̀yin that's irọ́ number one ẹ jẹ́ ká yọ irọ́ kúrò stop lying okay stop lying alright secondly a second one òun náà ni pé make sure anybody tó bá ti use when you are using people to fight your battle you promise some of you promise heaven and earth some of you papa promise anything. They believe that after fighting, if they do this for you, you understand, you are going to be nice to them. You are going to solve their problem eventually if they fall into any problem, they find themselves in any problem. Do you understand? So, many people, wọ́n máa tẹ́rí sí ogun ológun, wọ́n tẹ́rí sí wàhálà oníwàhálà àti ìdààmú onídààmú. At the end of everything, they find themselves in that problem alone. Look at that boy ọjọ́ yẹn tó wá really ó sọ fún mi pé bàbá òun kọ́lé mi mọ́lé náà ní àdúgbò yìí náà ní area yìí kì í ṣe àdúgbò ìbọ̀ ní area yìí ní àlèmọ̀ṣọ́ ní ìkọ̀tún yìí bọ́ ṣe mọ̀ pé nígbà tí wọ́n máa kán tó dé lónìí nígbà tí àwọn ọlọ́pàá ń pè mí mo ní pé ṣé wọ́n fẹ́ lọ bá ń lé ni àbí báwo ló ṣe fẹ́ wá ṣé wọ́n ti mọ́lé nǹkan kan bẹ́ẹ̀ wọ́n fi picture ilé ẹ̀ ibi tó wà kò tí ì nílé up till now kò tí ì ní another house and kò rẹ̀ sí tí ò bá kúkú gbé ilé bàbá ẹ̀ anybody tó bá wà lórí social media tó bá rí ní àdúgbò ilẹ̀ ló máa fẹ́ wálé sí wọn ò ní fẹ́ fún nílé náà torí pé everybody tó bá jẹ́ tó bá wà pẹ̀lú senses ẹ̀ níjọ́ yẹn àti tó bá rí bó ṣe behave àtàwọn tó ń ṣe yẹn nobody want to have people like that in their home in their family in their surrounding
kò ní sí ẹni tó máa fẹ́ èyí náà kàn sọ pé you have been doing like that everybody that's what you ní tó jẹ́ kó rówó nìyẹn mo kò mọ́ rẹ́rìn mo kò rẹ́rìn you know people talk they say whatever they like they time wọ́n kò fẹnu warop wọn ẹnu wọn wọ́n máa warop wọ́n yéè wọ́n fẹnu wọn warop in fact tí bá wo fídíò yẹn tí mo kàn gbé sílẹ̀ àárọ̀ bá gbé lẹ́mìí kan kíkan lísì sí èké kíkan tó wojú wọn. My daughter tell me to just only mommy please low it about ọjọ́ mommy ma kúrò bẹ́ẹ̀ ni she just only want to see listen and kó tiẹ̀ máa fi tí gbọ́ nǹkan tó ń sọ yẹn wàá fi nǹkan mi wọ̀n wọ́n báyìí ẹlòmíràn máa sọ pé nǹkan ló ṣe bọ́ títí mo fẹ́ sọ lélẹ̀ kì í ṣe ti fídíò yẹn wọ́n ti rán wọn mọ́ ṣe ní kàn ṣe ṣó ti yé yín and lẹ́yìn mo máa sọ̀rọ̀ kan fún yín ó ti yé bẹ́ẹ̀ yẹn. When people on this social media, when you fall in love with people, to jẹ́ pé you are not sitting down like this, you are not sitting down like this with them every day, and you just fall in love with them on the media, and you started fighting their battle, or o ti rí wọn rí briefly somehow, or somebody promising you, calling you on phone, promising you, just promise ni kò tí ì ṣe, and because of that, o gbọ́ kúkúrú òjò, o lọ dẹ̀ mú iná agbádá sọnù. Wo tí ìyá bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ you will suffer alone àti rírí o you will die for somebody ẹnìyàn ò lè faint fún ẹ you want to die for somebody like you want to kill yourself for somebody and the person cannot even close eyes just to close his eyes for a second for you. Ọmọ yẹn sọ fún mi sí ó sọ lójú ọlọ́pàá ńgbà tá dé torí ńgbà tí wọ́n you know inú ó níbi tó ń kẹ́rù sí báyìí sí tójò bá rọ̀ sí olóò máa pa ń bẹ̀rù bàbá ẹ̀ nílé òwòtí ilé ibi tó gbé iṣẹ́ mọ̀pẹ́ tó wá kúrò nílé bàbá ẹ̀ náà òun nìkan kọ́ ni bàbá ẹ̀ bí kó dẹ̀ ṣe nìkan ni wọ́n máa ní ilé yẹn ó lọ tún fi rent àbí bẹ́ẹ̀ kọ́ ó ti fi rent lòun wá gba bí if ibi tó ń gbé yẹn tilẹ̀ bàbá yẹn tó bá convenient fún ṣóṣe kò ní wá gba ilé mi ẹ̀tígẹ́ẹ̀tì ibi tó kẹ́rù ẹ̀ sínsìn èmi rò pé nínú àwọn politician tó máa ń bẹ̀ wọ́n iṣẹ́ yẹn tó máa ń ṣe yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti help wọn ò ní help wọn they just promise them ẹlòmíì gan wọn ti ẹ̀ promise ẹ̀ á kàn wí pé mo kàn mọ ẹni yìí ni just to show that ẹni yìí I want to be loyal you have to be loyal to people who are actually loyal to you. Who wants you to be buoyant financially in anything you are doing? Don't first support or else. Nítòótọ́ I don't lie you. Tí bá jẹ́ pé bóyá boy yẹn níjọ́ yìí ó bẹ̀rẹ̀ sí ó yọ fún ẹ̀pọ̀ àmì pumping machine wọ́n vandalize ilé gbogbo àwọn tó wá ń jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀kún bẹ̀rẹ̀ sí threaten me. Honestly tó bá kàn kẹ́rù ẹ̀ tó jáde níjọ́ yìí. Do you understand? I'll just transfer money. Owó ẹ̀ ni máa transfer sí. But you know what? Wọ́n vandalize inú ilé. Wọ́n ṣe yamayama. Owó yẹn gbogbo nǹkan tó ṣe yẹn yàtọ̀ sí pé ó yọ ọ̀kan nínú ilé. Wọ́n tún bà nínú ilé jẹ́. Àwọn èèyàn tún wá tó ń pariwo lé tí mi ìdẹ̀jà wọn lólè. Àwọn tó ń jalè yẹ ìyá wọn lólè o. Most of them àmọ́ ìyá wọn àmọ́ history ìyá wọn kì í ṣe irọ́ kì í ṣe pa fìbà wọn jẹ́. Wọ́n ja olè gidi. In fact wọ́n bá súnmọ́ ẹ nínú wọn tó pè mí lólè báyìí tó ń ju nǹkan sí mi níjọ́ yẹn bọ̀bọ́ ìlú mu wá ìgbà tí wọ́n kúrò tí mo kọ́kọ́ dénú ilé mo kàn rí pé wọ́n fi bọ̀bọ́ tó kò nílé ó fi ìdọ̀tí sílẹ̀ just like bóun náà ṣe fi ìdọ̀tí sílẹ̀ sínú ilé but ẹ mọ̀ pé òun ti ẹ̀bínú jáde but ẹni tí tó fọ́nì sí mi ni pé ìdọ̀tí tí mo rí nínú ilé yẹn mi ò rí pé tí wọ́n bá ń sun inú ilé tí wọ́n ń sùn kò lè ní ìdọ̀tí bẹ́ẹ̀ yẹn inú ilé yẹn ní ìdọ̀tí bí ilé tó yẹ pé wọ́n ti abandon property tí wọ́n ti wọ́n gbé mọ́ láti bí ọdún kan kì í ṣe rọ́ wà láì. Number one láti sọ fún yín pé bó ṣe wà yẹn ìyàwó tó fẹ́ sorry to say she's very dirty. Ìyá ìyàwó ẹ̀ yẹn torí pé téèyàn bá wá sọ́dọ̀ èèyàn tó wá sọ pé ó fẹ́ báyàn ṣe tọ́jú ọmọ ń sìn torí ìyá ìyàwó ẹ̀ young person ló sì jẹ́ ìyá ìyàwó ẹ̀ yẹn ò tí lè ju bíyà 20 something lọ ó kàn wọ́n lè purọ́ kó lè nínú 30
pátápátá lẹ́sìn 30. So ìyá ìyàwó ẹ̀yẹn kò lè ju 50 lọ, kódà mi ń ṣe gbẹ́ ẹ̀ gbọ́dẹ̀ tẹ̀ ju 50 lọ. Yìí tí mo ń sọ ni pé àwọn tí mo ń sọ kò sí dúdú nù wọn o, wọ́n pupa ọmọ mi pupa náà. Mo fẹ́ kọrin kan Ọlọ́run jẹ́ rántí nísìn. Ẹ wà nínú ilé bóyá lady yẹn ń ṣiṣẹ́, bóyá ó lọ bí iṣẹ́ weekend, bóyá kó tọ́jú ilé, kó fọṣọ, kó so oúnjẹ, bó ti yẹ́ ẹ̀ ń gbé bẹ̀ náà tó yẹ pé tó bá ti lọ láàárọ̀ tí ọkùnrin yẹn náà bá lọ, ọkùnrin yẹn ṣe tiẹ̀ ló ń ṣe ó ṣe lóun ṣiṣẹ́ àdúnú, ọkùnrin náà lè tún lè ṣe. Àwọn tó bá dẹ̀ dọ̀tí bẹ́ẹ̀ yẹn wọ́n lè gbé lóyìnbó. Dirty people like that cannot live in abroad because tó bá gbà wọn tó bá kọ́kọ́ dé ìlú òyìnbó, ó lè jẹ́ iṣẹ́ tó máa kọ́kọ́ rí pé iṣẹ́ tó yẹ pé wọ́n lè ní, ó lè jẹ́ iṣẹ́ tó yẹ pé ó máa wàrántì pé kó máa clean, o gbúdọ̀ mọ̀ bọ́n ṣe ń clean náà, bọ́n ṣe arrange lólé. So definitely if you are not neat in Nigeria, in your home, níbi tó ń gbé, ó lè neat ní abroad. Náà nǹkan tí mo fẹ́ sọ ni pé ìyá ìyàwó ẹ̀yẹn tó bá lọ táwọn bá jáde, actually ó lè help wọn tó bá jẹ́ pé ẹni tó neat ni. Toro sọ story yẹn, kí ló ṣe ìwọ òun kọ́ rán mọ́ lọ sí university olórán mọ́. Èmi ò ṣe competition pẹ̀lú èèyàn, tó bá rán mọ́ ní university, that's your own dedic. Mi ò àjọ ṣe ìjà competition, but wọ́n dẹ̀tí. So tí mo ṣe sọ pé wọ́n dọ̀tí inú ilé yẹn, kò ṣe inú company nìkan, if their flat can be dirty like that, mo sọ lójú wọn, àwọn ọlọ́pàá yẹn náà tó dé, àwọn ọlọ́pàá náà confirm pé yeah you are dirty. Mo tún wá sọ pé tíyàwó ẹ̀ bá wọlé bó ṣe máa ń ṣe wọ́ọ̀rẹ́ o, torí bẹ́ẹ̀ ẹlòmíì pupa báyìí, ẹlòmíì máa fún àyè ó máa múra lójoojúmọ́. Go and check ibi tí wọ́n ti ń ṣe chat, ẹlòmíì gan ṣe chat lórí mídíà, orí mídíà ló jẹ́ kẹlòmíì neat. Ibi tó ti ń ṣe chat yẹn nìkan ó ti create ìwẹ̀ sílẹ̀, ibẹ̀ nìkan ló dá. Other places are very dirty and rough because lifestyle wọn náà ni dirtiness wọn ò fi ṣèkà, ó ti wà ní part of wọn can't dirty bí anything. Jẹ́ nǹkan rìn fún yín, ta ló kọrin ní? Ó ní broda sister tó bá fẹ́ láya, ìwọ tó bá fẹ́ lọ́kọ, broda sister tó bá fẹ́ lọ́kọ, tó bá fẹ́ láya, ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ́ o, má wo ẹwà nìkan o. I am beautiful. Ẹni tó bá rí mi face to face wọ́n mọ̀ pé ọmọ fine, wọ́n bá rọ́mọ mi náà wọ́n mọ̀ pé ẹlẹ̀ ni wá. Ṣe nísìnyí àmì ìlò Snapchat, I am a beautiful lady and also in and out ni beautiful. Alright? Follow come ni mo ṣì ń lò lọ́jọ́ tí mo ti dáyé mi, Ọlọ́run dẹ̀ ti jẹ́ kí Ọlọ́run nígbà kankan tó dá mọ́ mi dáadáa kò nígbà lọ́wọ́ mi, kò ní sọ mí dá láàbọ̀ ara. Ṣé ti bí ogún ṣe pọ̀ tó, I'm still on my follow come body everything. Follow come ni mo ṣì ń lò, ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá lo follow come ẹ má jealous ni o. Bó jẹ́ nǹkan náà ní brother sister tó bá fẹ́ lọ́kọ, tó bá fẹ́ láya, ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ o, má ṣe wo ẹwà bó ṣe pupa fò bí òyìnbó pòtókì, òyìnbó pòtókì tàbí ti dúdú rẹ̀ bí kóró ṣí, àbó tún dúdú gan, ó tún dúdú tó bá ṣe make up báyìí. Oh my God, you look at the picture on the media. Ó ní ọ̀pọ̀ ló ti wo nǹkan wọ̀nyí tó kábàámọ̀. I am telling you, àwọn tí ó rán bọ̀bọ̀ yẹn níṣẹ́, mi lè sọ bóyá létà wọ́n lè fún lówó, wọ́n lè support ẹ̀ o, but for this moment of tàṣí sọ̀rọ̀ yìí wọ́n kó ìyà jẹ ni, wọ́n kó ìyà jẹ ni. Àwọn èèyàn mo dẹ̀ rí ọwọ́, mo mọ àwọn èèyàn tó ń ṣiṣẹ́ fún, àwọn majority àwọn tó ń ṣiṣẹ́ fún àtàwọn tó ń bẹ àwọn èèyàn sí surroundings mi. I know all this. Even kí n tó di blogger, mo mọ àwọn tí àwọn kan bá ṣe nǹkan burúkú báyìí, ẹni tí máa pè straight mo lè sọ pé ìwọ wèrè ni ẹ o, mo ti ráwọ́ ẹ̀ kiri kan because mo ti maintain mi àti ẹjọ́ ní issue. Ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn? Nísìn mo tún ti wá di blogger, mo mọ àwọn èèyàn tó yẹ pé bóyá àti ẹ̀gbẹ́ president Tinubu sókè o, àti ẹ̀gẹ́sì àwọn kan o, they are mad, they will be mad at me. Mi ò call wọn ní mad o, but they are not happy. Some people cannot go over, they
They cannot get over it. Shotiye, they are still angry. Ó dùn wọ́n gan. Shotiye yín mẹ́yẹn. And again, èmi. If you want to buy my trust, tó bá jẹ́ pé mi fún ẹ ní trust me from beginning. Ìwà ẹ àtowó ló máa fi rà. If you want to buy my loyalty, tó bá ti pé I give it to somebody bóyá wá wrong lójú ẹ. And you dey believe pé you can give me better thing. You can buy that loyalty tí mo fẹ́ lò mí yẹn for fun yẹn. You can buy it with money. You can actually tó bá mú jáde wá fi exchange sí. And again jẹ́ sọ kọ̀kọ̀ fún yín. Ṣé rí ara wa láyé yìí ní especially ní orílẹ̀-èdè wa báyìí we don't value ourselves again. And that's why a lot of misbehaviors, a lot of people are so selfish. They value money. Money is good. But they value money more than any man. Anybody value owó do anything lọ this time around. But kò dẹ̀ dá o. Orílẹ̀-èdè sí anywhere tó bá ti value owó ju èèyàn lọ àwọn wàhálà tó wà káàkiri àgbáyé náà ló máa wà. And we supposed to be value more than money. But ìyẹn kọ́ ni mò ń sọ. Advice náà ni. Kò ṣe dandan o. Ó ti yé. As at now bí mo ṣe ń sọ̀rọ̀ yìí bọ̀bọ́ yẹn ó sọ pé ibi tó ń kẹ́rù ń sí báyìí ó ní ibẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn tójò bá rọ̀ báyìí sí kó kọ̀ kó síta ó fi àgbò náà ó wá níyàwó òun sìn tó bá fẹ́ lọ rí ìyàwó àtọmọ òun sìn ó máa jìnnà ó máa ná bí 11,000 kó tó lè débẹ̀ mu náà ṣé ní Èkó yìí ṣé òkè tó bá fẹ́ gbé Uber ó ní yes àbí tó bá fẹ́ wọ mọ́tò lọ mo níbo ni ọ̀nà owó dé lọ́nà Abẹ́òkúta bí ju oko òun ni lady yẹn sọ fún mi jẹ́ ìyá ìyàwó ẹ̀ tó bá jẹ́ pé ìyá ìyàwó ẹ̀yìn náà ní ọpọlọ ń jẹ́ tẹ́ bá rí èpè tó múlẹ̀ mi ò mọ nǹkan tó fà á o mi ì ṣépè fún wọn bí mo ṣe sọ̀rọ̀ o mo kàn ń gbàdúrà ní gbogbo ẹni tó bá lò máa ba nǹkan mi jẹ́ ẹ mọ̀ pé mi tèṣe máa ń sọ nìyẹn àtàwọn tó bá bẹ̀yàn sí mi dídí tí mo ti mọ̀ pé àwọn èèyàn máa ń bẹ̀yàn sí mi nìyẹn a majority of these people nǹkan kan spark Sarah check bẹ̀yẹn nǹkan kan spark mo rí pé náà ń ṣe báyìí ẹni mo kàn rí pé náà yẹn ṣe báyìí ó kàn ó blink àbúkàn blink wẹ́ wo ṣé wọ́n ju nǹkan sínú compound mo rí pé wọ́n ju nǹkan sí pé wọ́n dẹ̀ ju nǹkan ni mo ṣáà gbọ́ nǹkan kan ṣe pàràpà torí àwọn yẹn náà bó ti lé àti bíbá wọn yé sọ wọ́n ṣe máa sọ̀kò payá wọn nìyẹn tẹ́ǹkì kó wọn náà ti ta lébi October náà máa lọ àwọn tó ń sọ̀kò kiri ti àwọn ọmọ tí ó torí wọn ti tí ìyá wọn torí ìyá wọn ti dàrú because ìmọ̀ bó ṣe máa imagine tó máa bímọ tẹ́ni ò ní ká ọmọ ẹ̀ do you check it look at it yes look at it eh. That one, that was not where it was before. Today? No, not today, but I saw it, but that's not where it was. Ṣé apá òun yàn lọ sí? Yeah, this one. Yeah. Apá bí? No, this one. The last one. Yeah. Wọ́n níbẹ̀ ni ẹni tó wá yọ níjọ́ yẹn ó sọ pé bóyá current lè jẹ́ mọ̀ pé ẹni tí ò bá ti mọṣẹ́ ìkan tó gbogbo orí ẹ̀. You said what? You put something on your ear and you say what? No, you don't finish your sentence. You said the current and you finish. Okay, the other guy yẹn tí má jẹ́ mi fẹ́ fi kọ́kọ́ dùwẹ̀ ni. Yeah, òun ló yọ káàkiri báyìí tó ṣà ń sọ tó ń sọ bálabàla ọkọ tó bá ti di mọṣẹ́ báyìí oríṣiríṣi kan tó máa ṣe. Was that on the other place, but why they change it? Feel it, just leave it. Ó ń ṣèkì ni ló ṣe. I thought I was going to I'm not just about to show. Wọ́n mi jáde pé ìgbà tí wọ́n dé lónìí mi rí pé nobody touch the place now because I think I was outside throughout with them títí wọ́n fi lọ lọ. So you know tó bá fẹ́ wá ṣe inspection bẹ́ẹ̀ yẹn ẹ ti understand anyway the police followed him to come and open the door and they inspect the place, you know. So, iti mo molele.
There was a time nígbà yẹn tí mo ti ń ṣe blogging kí n tó kó tó wá gbà lé mi because ìgbà tó dé sí bíi 3 years ago àwọn ọmọ méjèèjì tó bí ẹ ibi báyìí ló bí wọn sí ẹ ti understand ibi tí èmi máa ń trust èèyàn dé tèmi dẹ̀ máa ń tó bá jẹ́ ọmọdé àbágbà tí máa ń fẹ́ try láti ní good impact nínú ayé wọn bí ti máa ń ṣe dé mo ti sọ níjọ́ yẹn pé this the same boy yìí mo ti introduce ẹ̀ sí obìnrin rí láti Canada gbàtí mo wá sọ fún àwọn ọlọ́pàá yẹn pé ibi tí mi ìrírí ní real life o but mo introduce ẹ̀ séyàn ẹ tó kàn gbélé ibi tí mi ìrírí mo tún sọ fún ọmọ yẹn nígbà tó bá máa wálé pé nǹkan báyìí wọ́n máa ṣe nǹkan kan báyìí ẹ mọ̀ gan ọmọ yẹn suddenly kò bá mi sọ̀rọ̀ mọ́ ìyẹn ọmọ tí mo introduce mo béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n jọjọ keep kiri yẹn secret but later lónìí ó wá ń sọ fún mi pé pastor kan sọ fún òun pé òun kì í ṣe the right person àbí bóyá òun ni pastor bá sọ̀rọ̀ pé ẹni ò ṣe right person or wọ́n bá gẹ̀yìn sọ pé kì í ṣe right person do you understand ó ní mo wá ń sọ wípé àkàìmọye bí ilé sọ pé òótọ́ àbí rọ́ o ṣé ti yé yín bọ̀ tí irọ́ máa ń pọ̀ ó ní mo ṣe sọ pé pastor ká má purọ́ mọ́ àfáà náà irọ́ ò dà even politician gan kò dá kó máa purọ́ irọ́ pípa ó borílẹ̀-èdè jẹ́ gan ni o irọ́ pípa ó tún wà nínú àwọn tó contribute to gbogbo nǹkan tí nǹkan fi ń flop tó fi ń dàrú káàkiri I am telling you irọ́ pípa ó pẹ̀lú àwọn problems náà tá à ń face káàkiri all over Nigeria today too boy yẹn ó parọ́ ṣá ó pa irọ́ a lot of irọ́ so that the case can die down because ní tó ṣẹlẹ̀ yẹn ní tó ṣe yẹn tó ń ṣe wọ̀nyẹn it's a criminal thing threatening to life we brought a lot of people the way they were doing that day it's a serious case tó bá jẹ́ Canada ni it's a serious one ó ti yé but lára àwọn tí mo case tó ti máa ń jà fún tipẹ́tipẹ́ ó ti sọ story ṣe àbẹ́ pé Kogi state lólò ti wá ó ti sọ story ó máa ń sọ story bí ó ṣe bàbá tó bí bàbá òun àbí kìnnìkan ṣá I don't want to mention name because tó bá ẹrù ò bà mí o but tó bá kọ ìṣúngbà mi wá kàn kọ ṣe ọwọ́ ẹ̀ because by mentioning some people's name ó máa dàbí kó tún fún wọn ní mọ́zù ni ṣòtíyé ọ̀dọ́ tí wọ́n bá ti go to power bó ti ẹ̀jẹ̀ pé kò sí in power mọ́ wọ́n ní tí wọ́n bá sí in power mọ́ gan tó bá commit certain some offence wọn ò ní jẹ́ kí wọn ò ní pay for they can't pay for it and òfin yẹn gan kò dáa bọ́n ṣe ń ṣe ní China torí China ń produce for one thing and we are friends to China now òfin China kò ń ṣe bó ṣe rí nìyẹn people should be able to pay for whatever they have done even when they are no longer in power ó máa tún jẹ́ kí orílẹ̀-èdè wa strict because a lot of people ti believe pé tó máa ti lọ sí power rí they can do whatever they like in the system because òfin orílẹ̀-èdè wa ò ní jẹ́ kí wọ́n pay fún that crime tó bá commit so a lot of people who are not even on seat now that are not in power they are misbehaving seriously. Are you with me? A lot of them are seriously now misbehaving. Tẹ́ máa fi ojú sí ẹlòmíì pòun ló ń ṣe. I know all this. Ìgbà tí wọ́n bá mi sọ pé tó ní Ọlọ́run mọ́mì mi wọn ò bẹ̀ wọ́n mo ní wọn ò bẹ̀ wọ́n bẹ̀ ẹ́ náà. Even kan kí n tó wá sí Nàìjíríà mi jẹ́ nìkan tó yẹ pé mo máa ń forgo but I máa ń forgive. You looking for something? You looking for something? Yes. Kí ni? Ṣé jábọ́ sí sí ni? Ibi tó ti mọ bùlé ni ló fi aṣọ ẹ̀gbọ́n bẹ́ẹ̀ yẹn. Ṣábẹ̀bẹ̀ yẹn ló wà ní.
bí ẹni yẹn ṣe sọ níjọ́ yẹn lẹ́nìí àwọn máa kúrò nínú ilé yẹn àwọn máa kúrò nínú ilé yẹn ní ọjọ́ yẹn tíyàwó ẹ̀ sọ̀rọ̀ wà á ti rò bóyá bó ṣe máa kúrò bẹ́ẹ̀ wọ́n níbi kan tí wọ́n fẹ́ lọ pàṣípàṣí pé bó ṣe kúrò yẹn ní ilé kan náà máa kẹ́rù sí ìyàwó ẹ̀ sìn ó lọ sọ́dọ̀ ìyá ẹ̀ padà bóyá torí ẹ̀ nìyá ẹ̀ ṣe ń ṣe pé ǹjọ́ ẹ̀ ṣé mi mo sọ pé kó kúrò bí ìsọ bẹ́ẹ̀ fún gbà tí mo ní gbogbo wọn kúrò gbọ̀ngbà tó di time tí mo wá fẹ́ bẹ̀rẹ̀ bíbá mo sọ fún mo ní òkè ìwọ mo lè pádọ̀ wọ́n mo ní sódà wá lè farabalẹ̀ torí mo mọ̀ pé létí wọn ní gbogbo surroundings iye tí wọ́n ń san nínú ilé mi kò lè síbi tó ti fẹ́ rí 2 bedroom 1 million 1.2 ni wọ́n ń gbà ń sìn oní 2 million plus wà èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ bíbá 2 million 2.5 ṣó ti yẹyin 2 bedroom so ilé tí wọ́n ilé tèmi 300 ló bá wọlé àbélò ní 3 years ago tó débí gbà tó san 300 yẹn wọ́n ti ń gbalé ní 700 800 nígbà yẹn so mo fi gbogbo ẹ̀ sílẹ̀ fún wọn láti because bọ́n san 1 million pàápàá kò lè tó mi live ní Canada ọdún ó máa ṣe ìkọ́kọ́ ń bẹ̀ o kò san 1 million lọ́dún kan kí ló fẹ́ ṣe fún mi kò lè ṣe anything kò lè san anything kò lè gbé bill mi for 1 month ní Canada so wá kàn gbé sílẹ̀ ókè o tó bá ti rẹ́ni tó bá jẹ́ pé ó lè tún léṣe tí ò ní balẹ̀ jẹ́ but kì í ṣe káwọn èèyàn máa san token like that kán máa fi owó burúkú kán tó máa fi gbogbo ìwà wọn àti ìkà kán tó máa fi gbé ilé yẹn kán máa fi ìkà ẹ mọ̀ kéèyàn máa fi ìkà gbénú ilé kó dẹ̀ níyàwó kó sẹ́ni èmi ò lè jẹ́ ọkùnrin kí inú ilé mi kí níyàwó sílé kí inú ilé mi tí mo gbé kórí bẹ́ẹ̀ mi lè ìdọ̀tí ò sí is not part of me ọmọ mi mọ̀ mí pé ìtí mo like jù òun náà ní nǹkan tó mú torí ẹ̀ tí ọmọ bá pọ̀ jù nínú ilé àjàjà ọmọ tí ò ní tì tí wọ́n mọ́ bọ́n ṣe ń tọ́kàn máa ṣe ṣàpàṣàpà anybody tó bá gbọ́ ọmọ wá sílé mi tọ́mọ yẹn ò wà táwọn ọmọ yẹn ò wà tí wọ́n máa ń àwọn tó máa ń tẹ̀sí ba nǹkan jẹ́ tó máa fọ ọkọ̀ kó wọn bá ṣe àbí kẹ́sì wọn dọ̀tí kan sáré gbé sókè kó máa gun orí iṣẹ́ mo hate wọn I don't hate children but mo like àwọn ọmọ tí wọn lẹ́kọ̀ọ́ àwọn ọmọ tí wọn torí pé charity begins at home láti kékeré láti máa kẹ́ paroko ọmọ tó bá máa jáṣàmù àti kékeré ló ti máa ṣe ní ṣámṣám kí ọmọ mi kàn tiẹ̀ wà nínú ilé nígbà táwọn kan náà bí pé mo ṣe ń ṣù ẹ̀ pé ká kàn fọṣọ ká má ti ráyè káṣọ yẹn kí inú ilé rough máa sọ pé inú ilé mi dọ̀tí ó dọ̀tí kò ṣe kó dọ̀tí aṣọ ló wà ń bẹ̀ but eléyìí wọ́n dọ̀tí gẹ́yìn ó dọ̀tí tó bá dẹ̀ ń bọ̀ báyìí a máa ń sọ̀rọ̀ bí ẹni tí ìgbà tí èmi rí bó ṣe ń sọ̀rọ̀ tó ń pákéjì ọmọ Nàìjíríà another advice lele stop packaging yourself people package themselves too much ṣeré nígbà tí mo kọ́kọ́ rí ọmọ yẹn tó bá wọlé ní few days tí o torí mi rò pé àjọ gbé 5 days mi ò kọjú sí wọn báyìí pé pẹ̀lẹ́ o àbí orí ẹ̀ ò da nǹkan kan bẹ́yìn woman yẹn náà ọjọ́ tí ìyá tó wá padà ń ṣépè fúnra yẹn alágbàdo kan wọnú compound wa ó lóun fẹ́ ra àgbàdo mo ní kóun náà má gbàdo mo sanwó àgbàdo fún náà ṣé tí n bá fẹ́ bá wọn jà máa sọ pé òkè yín náà má gbàdo èló lè rà òkè fowó lẹ̀ èmi máa sanwó fẹ́ nìyẹn ìyá tó wá bẹ̀rẹ̀ sí í ṣépè yẹn ṣé mi mo sọ fún ọmọ ṣé mi mo sọ fún mi ì sọ fún náà kó jáde mi ì dẹ̀ sọ pé láre ayé ò ní ṣe báyìí o ayé ò ní ṣe báyìí me I never say that the only thing I pray and I used to pray gbogbo ẹnikẹ́ni tó bá lóun máa bá nǹkan mi jẹ́ àbí kẹ́ni tó bá lóun máa ṣe báyìí fún mi Olúwa jọ̀ọ́ o báyìí máa ń béèrè ẹnikẹ́ni tí a bá lò sí mi ta fẹ́ máa rán sí mi láti máa bá mi jà láti dàbí láàmú Olúwa bá mi ṣe nǹkan tí mo ń sọ nìyẹn mi ò dárúkọ jọ ṣe èsì yẹn ò sí títàn irú kan báyìí ó lè bọ́ọ̀nù gbogbo àwọn sockets o mo ṣe ń wò torí wọ́n wọlé lè ní o kò shake he wasn't shaking like this o did you ever experience such thing torí mo ṣe ń sọ pé bó ṣe wọlé lẹ́ẹ̀kan ṣe ọmọ wọn ti mọ̀ kan wọ́n lè mọ̀ọ́mọ̀ láti me I don't trust anybody o because iná yẹn ò kì í shake mi ò mọ bó ṣe wá bẹ̀rẹ̀ sí shake nísìn you can go and off the AC for now off it and off the fridge or off the freezer.
ìyá yẹn wá ní ọmọ yín náà ọmọ kì í ṣe ọmọ tèmi ọmọ òun ò ní rí ìdí jókòó lé ọkọ mo ní kí ni mo ṣe mi ò mọ nǹkan tó ti ń fà torí pé wọn kò tí ọjọ́ yẹn gbogbo kò notify mi kan tí mo kàn mọ̀ ní pé bọ̀bọ́ yẹn gbéyàn kan wá ẹni tó wá gbé wá pé wá da yẹ̀pẹ̀ sí bíbà tí mo òun ló kọ́kọ́ mú ẹni tó máa wá tó fẹ́ máa submit sand àtàwọn nǹkan tá a fẹ́ fi rẹ́ẹ̀lì àti òkè yẹn náà mo ní pé bí mo ṣe fẹ́ ṣe pé kó tiẹ̀ supervise òun ló mo ní kó pèèyàn mo ní kó communicate pé pẹ̀lú wọn torí pé òun ló wà ní Nàìjíríà for now wọ́n dẹ̀ máa ń rí wọ́n ṣe wà yẹn tó bá ti ríra wọn àjàjà kan lọ wà nínú kọ́ọ̀tì kan ẹgbẹ́ kan wọ́n máa wọ́n á jọ fi ọ̀wọ̀ fúnra wọn ni kó má sí lára wọn kò sí bó ṣe ga tó kí kan wà báyìí wọ́n máa fẹ́ disrespect ẹ talk to this person but mo wá notice pé ọjọ́ tí yẹn gbé yẹ̀pẹ̀ wá yẹ̀pẹ̀ àti cement wọ́n wá kó síta wọ́n ní kí ló dé ẹ kó cement ìgbà tí ẹ kó wọlé àwọn bọ́ọ̀sì náà dẹ̀ wà bẹ́ẹ̀ wá ní ẹ kì í ṣe iṣẹ́ àwọn o pé àwọn ti ra wá àwọn ò lè kó wọlé o lẹ́nu ọ̀nà àwọn bọ́ọ̀sì náà dẹ̀ dúró gbogbo àwọn tó dẹ̀ wà níbí báyìí náà wà ń bẹ̀ yẹn but wọ́n já síta yẹn so definitely tí ojú bá ṣe kó fúrí bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ti gbé lọ níta ẹlòmíì nídìí cement yẹn ọkọ̀ọ̀kan dẹ̀rẹ́ 10,500 ni wọ́n ta Dangote so ibi tí mo kọ́kọ́ ti notice ni pé ó dà ìpara ń kan wọ́n pé mo ní kán kó cement yẹn wọlé gbogbo nǹkan tó wá ń kó wọlé mo wá monitor ẹ̀ torí pé kò tí bá dáṣèyàn nìkan mo dáṣe ní a ṣe thank you for tomorrow ṣùgbọ́n kí èèyàn kan máa jí nǹkan lọ́wọ́ mi á sọ fún ẹ tó bá jẹ́ pé tó bá rí nígbà tó gbé yẹn á sọ pé irọ́ ló pa kó rí gan wọ́n tún sọ pé kí ló dé tó careless tó jẹ́ kán gbé and I want to be prudent about everything kò dẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ náà pé má jí mi lẹ́rù má jẹ́ kí nǹkan mi sọnù wọ́n bínú ìta yẹn ló fẹ́ kó sí tí mo kọ́kọ́ ti notice ni ẹni tó wá gbé wá síbẹ̀ mo wá tún rí pé ó ń fún mi ní advice but gbogbo advice tó fún mi ó ní irọ́ mo pa kí ni mo fẹ́ máa parọ́ fún mọ́ kí ni mo fẹ́ gbà ń bẹ̀ tí bá fẹ́ máa parọ́ mọ́ tí mo mọ̀ pé mo fẹ́ máa parọ́ mọ́ tí mi bá jẹ́ tó máa ń wèvù kan tó máa ń fojú fo ọ̀rọ̀ all right ìgbà tí mo ní kí gbogbo wọn máa lọ tó dẹ̀ ní òkè mà òun máa kúrò ní mo kí fún some days wọn máa gbà yẹn mo tún wá wò pé bó ṣe ṣe òkè yẹn kò tiẹ̀ sọ fún mi pé òkè kìnnìkan kó ìlú ó tó ṣe ní òkè yẹn mo wá wò pé let me leave this boy ó ti ṣẹ̀mí lóríṣiríṣi nǹkan bí pé kẹ́ máa nígbà tí n bá ń sọ̀rọ̀ dínà gbà yẹn kó máa wá fojú wò mí bákan lórí social media kó máa ṣe yàmàyàmà sí mi mo block ẹ̀dà lórí gbogbo platform mi he always fight for Dino ó dẹ̀ sọ fún mi nípa òun ti rí Dino rí àmì pé family nǹkan Dino máa ń wá sọ́dọ̀ bàbá wọn kò ó dárúkọ ẹ̀gbọ́n bàbá ẹ̀ àbábọ̀ bàbá ẹ̀ ní Kogi Ìjùmú ló ti wá ìlú Kogi ìlú Dino do you understand kò ń ṣe èyí ló ṣe sọ ó ti pẹ́ tó ti máa ń sọ fún mi I do talk to this boy ìgbà tó dẹ̀ yá tó bá mo dẹ̀ rí pé náà wọ́n máa sọ pé àwọn ilé tó ń jò ẹni tó ní owó ẹ máa gbọ́ o tẹ bá wò dáadáa náà ẹ máa rí pé Dino Màláyé máa ń sọ kankan ẹ jẹ́ ń sọ fún yín mi ò fẹ́ dárúkọ àwọn èèyàn kan ṣó ti yé yín mi ì lè ṣe burúkú fún wọn náà mi ò mọ nǹkan tí mo ṣe fún wọn ìgbà tí wọ́n ṣe nǹkan fún mi tó fẹ́ júmọ́ mi nígbà tí mo blog èmi nìkan kọ́ ni máa blog yẹ ṣó ti yé so àti girlfriend ẹ̀ old girlfriend ẹ̀ àti àwọn tó di ọ̀tá ẹ̀ náà nígbà tó yá ṣó ti yé bẹ́ẹ̀ yẹn mo fẹ́ kọ̀ tẹ̀ mi ò fẹ́ mú mọ́ ẹ máa gbọ́ pé Dino Màláyé máa ń sọ kankan pé a máa dárúkọ ó lè máa dárúkọ Shaliboy ilé Shaliboy tó yẹ pé kò síbi tó ń jò bẹ́ẹ̀ ó lè ní àwọn tó nílé tó ń jò tí wọ́n rówó àwọn bàbá yẹ ti bàjẹ́ Dino Màláyé á máa bóbìnrin jà irú wọn náà ń sin Ọlọ́run jẹ́ kán níyàwó lé ni wọ́n dẹ̀ bí obìnrin ọdún obìnrin kan péré ló bí ṣùgbọ́n ohun tó bá ti ṣe fọ́mọ ọlọ́mọ má jẹ́ ń tọ̀ ẹ́ Ọlọ́run máa san fún ẹ padà kò ń ṣépè ká má ṣépè ká má sọ̀rọ̀ ṣọ́tiyé mo rí pé ọmọ yẹn mà tó máa wọlé lónìí ó lọ sí ibi òkè yẹn ó wá fọwọ́ kan ibì kan báyìí ó wá ní wọ́n ní omi kìdí kan ló ń jáde níbi ó ṣàfẹ́ disvalue ọ̀rọ̀ tí mo yín sọ títí dòní náà ó ìfẹ́ máa sọ títí dè ní pé kó fẹ́ máa disvalue nǹkan ẹni tó dẹ̀ ràn níṣẹ́ sìn wọn ò fún lówó ó yẹ kí n sọ pé Dino ọmọ yẹn máa kẹrù síta kí n dárúkọ àwọn tó ṣiṣẹ́ fún ọmọ yẹn àwọn tó ṣiṣẹ́ fún àti APC gan tó ṣiṣẹ́ fún they both using them and anything they use these people wọn ò fún wọn lówó náà tó bá fún lówó bó ṣe ń ṣiṣẹ́ fún wọn tó ọkàn
máa fẹnu kọ́ náà ní pé òun ní pọ́ǹdì kan ìgbà tán ní kó san owó mọ́tò lẹ́sìn ó máa ní owó tó kò tí ì rówó mo ní ilé wà náà ṣe bí ilé wà káàkiri tó bá fẹ́ gba ilé níjọ́ yẹn wọ́n tún ó lòun ò fẹ́ ilé ju ilé 300 and something lọ ibo ló ti fẹ́ rí mi lè sọ bó bá fẹ́ gba yàrá kan nísìnyí tó bá fẹ́ gba yàrá kan ó bá san bí 180 pẹ̀lú àlùmẹ́ta àti kìnnìkan gbogbo ẹ̀ máa lọ bí 3 something bóyá yàrá kan ló fẹ́ gbà ẹ tó dẹ̀ ti ń gbé 2 bedroom sílé yẹn ní fẹ́ǹsì tán ṣe gbogbo ẹ̀ you understand what I mean tó bá sọ̀rọ̀ sí ṣé mo pé mo sọ pé Ìyábọ̀ Òjó náà ó ní ọwọ́ nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé mi ṣé mo pé there was a time tóun àti Dino Melaye tó ń jọ wà báyìí all these things I know they are wọ́n máa wà ní orí mídíà wọ́n á máa ṣe ìkà tó bá tún ṣe tó bá tún lọ padà miss mọ́ president àtọmọ president gbogbo wọn sìn ọ̀rẹ́ ọmọ president ni wọ́n torí ọmọ president fẹ́ jẹ governor Lagos State wọ́n wá ní Ìyábọ̀ Òjó náà máa lò fún deputy call deputy my foot all these things tó ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ pátá ni mo mọ̀ ìmí nínú wọn wọn ò ní fún wọn lówó at the end of everything wọ́n máa dààmú wọn ní wọ́n á dààmú àwọn ọmọ yẹn wọ́n á lò wọ́n á sọ wọ́n lẹ̀ gbogbo nǹkan ló ti ṣe ọmọ yẹn kó tó kó wá nulẹ̀ mi ilé tó ń gbé tẹ́lẹ̀ ìyá ẹ̀ kú ìyá ẹ̀ ló kọ́kọ́ kú bàbá ẹ̀ kú ìyàwó tó fẹ́ first wife ẹ̀ ó kú ni kò tí ì bímọ fún báwo mo ṣe mọ̀ fúnra rẹ̀ ló fẹ́nu ẹ̀ sọ fún mi ìyẹn ló nígbà yẹn ó lóun fẹ́ compensate àwọn family ìyàwó òun pé àbúrò ìyàwó òun kan pé ó nídìí ṣọ́ọ̀bù pé hairdresser ni pé kí n jẹ́ kó ń gba ṣọ́ọ̀bù tó wà ń ta ìfù ó nígbà tó fi dìímú tí ò ṣe ọlọ́bẹ̀ wọ́n máa sọ pé eléyẹn ń jó àwọn lóníkọ́ máa bàjẹ́ o wọ́n tó máa ń bẹ àwọn èèyàn pé kó máa sọ̀rọ̀ fún ẹ ṣé mo gbowó lọ́wọ́ Dino rí ni ṣé mo speak fún Dino rí ìbá wọlé ní Kogi State ń gbà yẹn gbà tẹ́mi ṣe jíngù fún tó kọ sílẹ̀ ní ìní kó fẹ́ anything fún mi mo ṣe jíngù fún ó kọ náà ẹni tẹ́mi ṣe jíngù fún mo ṣe jíngù with my mouth with pride ni mo sọ pé èmi ni mo kọ́kọ́ ṣe jíngù fún President Bola Ahmed Tinubu and wọ́n dẹ̀ wọlé mo ní àwọn èèyàn tí mo wà táàkì mo bú dáadáa nítorí Dino Melaye náà and Dino Melaye fúnra rẹ̀ òun ṣèkà òun àti Ìyábọ̀ Òjó ó ní ìtútàn pa lórí ọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ẹ́dẹ̀ dáṣọ olóògbé kan máa pèèyàn lárugún ẹ̀yìn ti lọ páwà rí ẹjẹ́ wọn Nàìjíríà wọ́n fún yín lọ́wọ́ títí dọ̀la ẹ tún ṣe oríṣiríṣi bàràǹdà lẹ́ ń ṣe up till tomorrow and then you be disturbing people. Dino Melaye wà nínú àwọn tó ń speak fún tó ń ṣiṣẹ́ fún ọmọ president èyí wà nínú àwọn tó ṣiṣẹ́ fún I'm just saying this mo mọ̀ ní torí ẹ̀ gbogbo àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀bẹ̀ fún ni torí pé kì í ṣe òun náà tí ò bá dẹ̀ ṣiṣẹ́ fún wọn náà wọ́n lè tún cancel ẹ̀ náà because wọ́n ti mọ̀ you are holding these children these people ransom tó bá ti lè wà nínú koko ẹ máa hold wọn báyìí náà tí wọ́n bá lọ ṣiṣẹ́ yẹn you are also can put him to trouble how long ọjọ́ wo la máa continue láti máa ṣe gbogbo òṣì àti rádàdà yẹn lórí pẹ̀lú àwọn system àwọn kíní wa. ó wá wọlé ó wá ní ibì kan là ń bẹ̀ yẹn bí ìgbẹ́ báyìí ló ṣe ó wá tún kàn dẹ́mu lé yẹn ẹ lọ́wọ́ bí gbogbo ẹ̀ ṣe ló wá ń béèrè pé owó òun ìgbà tó wá lónìí kò rówó owó normally owó táwọn ọlọ́pàá yẹn fi wá torí pé wọ́n gbé mọ́tò ó ló yẹ kó san lọ náà he was asking me to ó wá ní owó òun pẹ̀lú gbogbo nǹkan tó ṣe ń jọ ẹ̀ ó tún fẹ́ gbowó anyway ṣá mi ò kàn fẹ́ káwọn máa fi ọ̀bọ lọ mí ni kéèyàn ba nǹkan jẹ́ ó wá ní omi yẹn bóyá òun ló dà sí ẹnu kínní ẹ kàn wọ ẹnu ọ̀nà yẹn bọ́n ṣe bàjẹ́ lẹ̀kùn yẹn lásán tó bá fẹ́ ra lẹ̀kùn yẹn sì ṣe about 500,000 lẹ̀kùn tí mo fi sẹ́nu ọ̀nà bí tó wà yẹn méjèèjì ló bàjẹ́ tí bá fẹ́ ra méjèèjì yẹn tó bá jẹ́ rẹ̀ mo fẹ́ ra ǹsìn máa ra 1 million sí. And that very day ni gbogbo àwọn tó kó wá tó wà nínú kámẹ́rà tí gbogbo wọn tẹ́ ẹ̀ ń fèsì yín gbọ́ ó sọ pé lẹ̀kùn tó fi síta kí ni ó lọ fi pinga kíní kan síta ilẹ̀kùn tó yẹ pé kíṣìn àwọn làwọn fi sí irú Dino lè fi irú ilẹ̀kùn sí kíṣìn ẹ̀ ó ti kówó Nàìjíríà jẹ́rí ó dẹ̀ sì rẹ́dì láti kówó Nàìjíríà jẹ́ ó dẹ̀ sì ń jẹ́wọ́ Nàìjíríà mí ìjọ́wọ́ Nàìjíríà rí anybody ò dẹ̀ lè rán ayása ẹjọ́ ẹ́ anybody má rán ayása sí wá sílé mi ẹ torí Ọlọ́run mo bẹ̀ yín ni. wọn ò fún mi lówó rí ẹni tó bá dẹ̀ fún mi lówó rí kó jáde kó wá sọ ẹnìkan tó wá látàbújá tó bá mi rajà rí lọ́jọ́ kan ó bá mi rajà ní kò dáṣì mi lówó ó dẹ̀ tún cause a lot of problem fún mi and you cannot hold me ransom you and feed me so ṣe kéèyàn dẹ̀ wà lórí mídíà gan kó kàn tiẹ̀ wá sọ pé òun ti jẹ nǹkan kan rí àbí kó jẹ nǹkan kan kó abẹ̀ sí ń bá obìnrin jà kó máa bá everybody jà gan kó máa ṣèkà fáwọn èèyàn is that qualified for any post in Nigeria too such person should be ruined
career gbogbo attitude wọn ti run career wọn kò ṣe nu for disturbing going after people's life wọ́n ti fún contract pé lọ bá tẹni jẹ́ kan bá tẹ̀ wípé obìnrin mà ní o but nígbà tí wọ́n bá ní respect fún ìyàwó wọn àti obìnrin tó bá ti wà nílẹ̀ báwo ṣe wọ́n ní respect for any obìnrin all these things I know bó ṣe wálé nǹkan yẹn wọ́n ní mọ́ máa ṣàní kó bẹ̀ mí ni kò tí ì síbi kan tó pàṣẹ tó gbélé sínsìn tó wà ń bẹ̀ sí gbogbo àwọn tó ń jà fún ewo níṣẹ́ dídò nílé lẹ́kọ̀ọ́ mi ilé ńlá láwọn Ìkòyí yẹn ló máa ní láwọ́rọ́wọ́ gbogbo ẹ̀ ló máa ní tó bá fẹ́ ní Ìbàdàn lára ló lè ní ìgbà tí máa sọ rẹ wọ́n máa ní okùnrin ọmọ yẹn kan ni tí mi bá rí mi ò ní sọ̀bọ̀ mo kò máa wò pé ọ̀rọ̀ mi wà tẹ́ pé I don't need to fight I will only pray to God gbogbo ẹni bá bá mi jà Olúwa bá mi bá wọn jà mí lè jà ẹni bá dẹ̀ lọ́wọ́ mọ́ mi ló fẹ́ dojú ìjà kọ lóun fẹ́ máa bá jẹ́ Olúwa bá mi bọ́ ọmọ ìjà simple as ABC o lè máa rí sí bọ́lọ́hùn ò tí ìbá ẹjà kò bọ́mọ ẹjà ọlọ́kọ̀ọ́jẹ́ kan máa bàjà torí mi ìbá ẹjà ṣe rí gbogbo àyẹn wọ́n máa ní ibì kan jò kò ṣe pé bóyá ilé yẹn ń jò ibi tẹ́ǹkì tá a fi sókè yẹn tẹ́ǹkì yẹn tó jò bá rọ̀ gbà nígbà tó dẹ̀ sọ pé gbogbo gọ́tà nu lé o náà pé ó ti hold mí yọ kò yẹ kó yọ to that extent but torí pé àwọn kan náà bàjẹ́ gbà yẹn wọ́n dẹ̀ fún wọn ní ọ̀dà náà ní from above wọ́n ṣe sọ láti máa bàjẹ́ kí ni ọ̀dà from above tí ò help mi ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá wà níbi pẹ̀tẹ́lẹ̀ kan àbí tó kàn lọ jókòó sí China Sea bó tẹ̀ jẹ́ London àbí America ló ti ṣe sí tiẹ̀ tó wá jókòó síbẹ̀ tó lóun fẹ́ máa dààmú ayé mi Ọlọ́run máa bá mi dààmú ayé àdèbà mi kọ́ sí tiẹ̀ lẹ́sẹ̀ o leave me alone ọmọ yẹn kò ní owó sìn ìgbà tẹ́ni yẹn wá èmi máa wọ́dà èmi mo wọ́dà wúbà èmi mo sanwó wúbà yẹn kò lówó. wáyé tó fi flag olórí burúkú ni ìwọ tó flag yẹn àbí kò ní dáa fún ẹ olóṣì olórí burúkú àwọn ẹlẹ́sẹ̀ wọ́pọ̀wọ́pọ̀ ẹ má ràn ayásásí wá síbí o ẹ̀yìn ayásásí ayákàkà ẹ̀ obìnrin náà máa ń bájà ẹ máa ráwọn ẹgbẹ́ yín tí wọ́n ṣe ọjọ́ wọn lọ jà ní wọ́n lọ gbèjà kẹ́ lọ gbèjà Israel kàbí àmì kẹ́ lọ gbèjà Iran kẹ́ lọ gbèjà àwọn Gaza kẹ́ lọ gbèjà gbogbo àwọn kìíní ẹni ilé ìjà obìnrin máa bájà kẹ́ ìwọ tó yí ọwọ́ fóònù ìwọ tó flag iṣó yẹn ìwọ tó flag iṣó yẹn kọ́lọ̀hún kó bá mi reduce age ẹ̀ kọ́lọ̀hún sọ ọdún ẹ̀ di kúkúrú kí ló pẹ́ lẹ́nu ẹ̀ tọ́ fún mi mo rò bóyá nǹkan tí mo sọ ló pẹ́ lẹ́nu. You see, àwọn èèyàn kan ti ṣàmì sí wọ́n ní all flaggers shall die young bó ṣe máa jẹ́ fún wọn nìyẹn gbogbo òṣì tí Ìyábọ̀ Òjó ṣe tàti lórí ọ̀rọ̀ Mohbad àti gbogbo ẹ̀yẹn náà gbogbo àwọn alátìlẹyìn ẹ̀ náà ni gbogbo wọn yẹn gbogbo àwọn fail politicians wọ́n máa jọra wọn lójú kí lè jẹ́ ńgbà tí ẹ̀ tí ti politician kì í ṣe gbogbo politician ẹ̀jọ́ o ẹ̀yin tẹ́ ń disturb mi ẹ̀ tẹ́ mọ́ra yín tell me what you are before you became a kini kọ́lọ̀ tó help ẹ tó jẹ́ pé gbọ́dọ̀ bá ti wá gbé yín sókè tán ìjà lẹ́ máa fi báwọn èèyàn kẹ́ máa rún ayé èèyàn lẹ́ máa wà fún. Dino Melaye yẹn náà máa tó bá wa dí pẹ̀lú tó bá ti yá bọ́n ṣe dí pẹ̀lú Wàsíù tó máa fún ní house arrest. Gbogbo ọkùnrin tó bá ti ń bá obìnrin jà tó ń bá yí obìnrin jẹ́ ẹ gbọ́dọ̀ bá yí ẹ̀jẹ̀ ni obìnrin nǹkan tó pressure ni náà wọ́n fún mi lówó gbogbo nǹkan tó wà nílé wọ́n máa fẹ́ mọ everything about you wọ́n máa bẹ̀yàn kiri did you give me money wọ́n máa fi gbogbo owó tó bá jí Nàìjíríà gbogbo báàdì dẹ́tìdì tó bá ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n máa fi yẹn flaunt fún wa lórí social media wọ́n máa ṣe bí olóṣìkò ọmọ yẹn ò rí lẹ́gbẹ́ ń sìn ọlọ́pàá tí wọ́n ní kó wá sílẹ̀kùn lé tó mú kọ́kọ́rọ́ lọ ó wá ní is fat I forget to drop the key running ó change gbogbo narrative yẹn
What change gbogbo narrative yẹn? And police also they are begging for because they are sending them. Why are you using people children? Gbogbo àwọn ọmọ Dino Malaya, àwọn ọmọ méjì kan báyìí, wọ́n ti dàgbà, wọ́n ga náà bí èso bí tòun náà báyìí náà. Kò lè máa lò wọ́n ni. You have a baby girl. You cannot be disturbing that baby girl. Do you allow anybody to be disturbing your baby girl? Put your son. Wọ́n máa ṣe tán máa láwọn wá láti Kogi ló kàn mí pẹ̀lú Kogi kọ́ ọṣẹ ni. Gbogbo àwọn èèyàn báyìí èèyàn pàtàkì lágbún tó torí wọ́n gbà yẹn. Wọ́n if they continue to use you to go against people, they just finish you up. Wọ́n ló máa forí ko tó bá ti yá. A máa ṣe ẹni tó bá ti tó ń terrorize èèyàn tó you want to know everything about people. Are you a police? And ìwọ ọkọ tó yẹ kí gbogbo America tó yẹ kó máa focus attention lé lórí báyìí náà. Nigeria people dey see pardon you, they protect you for you not to be investigated. And then you be mama joke mama disturb obìnrin kiri. A ṣe sọ̀rọ̀ nsìn ìwọ ló ní ṣe bí wọ́n súbà lórí Facebook tó bá ti sọ tó bá ti fi Dino ṣe a máa bẹ̀rẹ̀ sí túnú péjì èèyàn náà ni. Dino be careful, leave me alone jọ kẹ́ kó ṣì dànù jọ. Wọ́n sọ gbogbo orílẹ̀-èdè wa di orílẹ̀-èdè tí gbogbo ọmọ máa fi dáṣẹ́ wú. So tell me, today is 14, right? Monitoring spirit, God bless you. They have nothing to offer you. Anything you want to do, come for the bàjẹ́ náà ni. Bó ṣe ṣe fún mi Canada náà nìyẹn. Bó ṣe ṣe nìyẹn. Dino, I see mo ju ọwọ́ ẹ̀ fi mí lọ́rùn sílẹ̀ àti gbogbo group yẹn mẹ́pẹ́ mọ́ group yín. Àti bí ovation Délé Momodu. Akọ tó bá lè ṣe fún àwọn ẹnìkan, tó lè ṣe fún àwọn president. Leave me alone. You are nothing without the God being a, I mean, tí ẹ bá jẹ́ pé bóyá ẹ lọ sí power rẹ̀, kí lẹ jẹ́? Kí lẹ jẹ́ tẹ́ máa disturb ayé èèyàn? Kí lẹ jẹ́? Ẹlòmíì gan máa bú ẹ máa yẹ̀yẹ́ ẹ bá máa ṣe. Ẹlòmíì ẹni kan gbéyàwó wọn jáde, wọn ò dá ju ẹ lọ wọn dá tó ẹ. Apart from gbogbo mọ́tò tẹ́ máa fi flaunt, ẹlòmíì gan nínú wọn tó bá rí wọn báwo nílé jẹ kọ́bọ̀ lára, ó lè rí wọn kó gbà wọ́n sísì. Kí ló dé? Wọ́n dẹ̀ máa já gbogbo system tán. Ní kankan tẹ́ máa offer wọn. Ọmọ yẹn dé bíbá yẹn náà lé ní kò tí ì ríbi tó máa kẹ́rù ẹ̀ sí. Dino Malaya fún nílé àti gbogbo ẹ̀yin wèrè tẹ́ lù, ẹ̀yin wèrè tó kù tẹ́ lù. Give him ẹ fún nílé náà. Àbí kẹ́ fún lówó kó lè gbalé. Tẹ́ bá dẹ̀ ti fún ní owó tó máa fi gbalé 1.2 owó tó bá fún 1 million that's why máa rí ilé 2 bedroom or 1.2 pẹ̀lú agreement àti agent fee á lọ bí 2 million. Ẹ fún náà kó lọ gbalé náà. Only please try to get security alarm. Torí ẹ̀ náà ni gbogbo nǹkan tí ilẹ̀kùn gbogbo nǹkan. Àwọn kò save yẹn náà. Majority àwọn tó wà behind ìlú tí ò save náà. They are not ordinary people. Do you think if they are ordinary people they want ní kọ́ńkà wọn látọ̀dún yìí? Àwọn èèyàn tó bìrì kò lè fẹ̀yìntì báyìí náà ló wà nídìí gbogbo òṣèré burúkú yẹn náà. Gbogbo àwọn tó bá ti jáde tó bá ti pé lé gbólóhùn bí ọjọ́ tó ti fẹ́ máa sọ báyìí tí ó bá ti fi tí wọ́n ṣe nìkan náà ni wọ́n máa bà platform ẹ̀ jẹ́. Wọ́n tó bá ti lè fi tí wọ́n ṣe báyìí wọ́n á kọ́kọ́ máa send owó wọn bẹ àwọn èèyàn láti fún ẹ ní kọ́bọ̀. Wọ́n máa speak wọ́n máa support ẹ̀yẹn wọ́n máa happy pé bóyá òun ní strong ẹ̀ kan. Gbogbo nǹkan tọ́mọ yẹn ṣe ní ọjọ́ yẹn deny everything. Thank God that the phone the number everything is here. Ìmí nínú wọn máa sọ pé àwọn speak fún Professor mi o. Ìgbà tí Prophet Yemi wà lórí oyè náà ó ní ìgbà kan tí mo rí pray fún wọn tó yẹ pé Ọlọ́run bá ti pa ìyàwó wọn dànù. The Lord reveal a lot of things to me. Ìgbà tí mo sọ ní ìtàǹgbà yẹn that's why Ọlọ́run bá reveal a lot of things to me about people now. Don't say it out. Tọ́wọ́ wù mí máa gbàdúrà sí ètò ìbàdàn wù mí máa wò níràn. Kò pẹ́ kò jìnnà nígbà yẹn ní ẹsẹ̀ wọn ni wọ́n wá sọ pé wọ́n ní wọ́n ṣèṣe níbi tó ti fẹ́ lọ iná lọ ṣe operation gbà yẹn. I was praying despite pé wọn ò favour mi nígbà yẹn náà.
and èèyàn dẹ̀ máa ṣe léyìí tán tá bá ti wá ṣe kíní yẹn people just be riding people dẹ̀ wá rojọ́ kan pé ọjọ́ kan náà báwo tiẹ̀ ní bàbá láyé yìí mọ́ dẹ̀ wá rojọ́ kan pé ẹ̀yin náà ń jọ́ kan tẹ́ bá lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ máa fọmọ yín náà sáyé lọ náà abẹ́fẹ́ kọmọ yín lọ síwájú yín no so tẹ́ bá wá lọ báwo náà fi máa ṣọmọ yín tẹ́ bá máa ṣàwọn ọmọ ọlọ́mọ rárára ṣe déyèdè ọmọ yẹn máa gbá kokokoko mọ́ mi báyìí a máa ṣe báyìí lórí ọ̀rọ̀ Dino ṣé mo sọ jú pé mo sọ fún Dino pé nígbà tó fi mí ṣe ẹ̀yẹ lórí ọ̀rọ̀ bàbá ọmọ mi òun náà ṣe ẹ̀yẹ náà tó tàgì nígbà yẹn òun náà ṣe ẹ̀yẹ náà ó pẹ̀lú àwọn tó rán ọmọ kan wá sínú ilé mi ní Canada ó rò pé mi ìmọ̀ ni a máa ṣe dá máa lóhùn ọmọ kankan Dino you are fighting ladies stop your bullshit ìgbà tí Ìyábọ̀ Òjó fi sísẹ̀mù fight ẹ lórí Gistlover ń gbà yẹn mo jáde mo ní don't worry I will fight for you I will kojú ẹ̀ ń gbà yẹn. Did you send money to me? Did you give me money? Did you ever give me money? Nonsense. Ìwọ tó dá mi tó decorate ló máa rí kó lè ba gbogbo mi jẹ́. Ọmọ yẹn sọ fún mi kí n ta lé mi ta lé dílé ni. I didn't say that àmúmi òun sọ bẹ́ẹ̀ o. Ṣé màá kàn dédé fọ irọ́ yẹn mọ́ lórí? Màá dédé fọ mọ́ lórí ìfọ́rọ́ mọ́ lórí náà. Wọ́n mú gbogbo wire fence wọ́n disconnect ẹ̀ bí tàwọn APC náà àwọn ògbèrè kan náà tí wọ́n máa pèrè àwọn tọ́kàn máa bóbìnrin jà bí ẹ tẹ́ bá ti lọ́dẹ orí ẹ lọ ẹ má tìjú ẹ lọ hospital everybody ẹ rí dé òyìnbó máa ń ṣe kankan kò sí nǹkan tó ṣe wọ́n máa lọ síbẹ̀ wọ́n tún post ẹ̀ pé we are being diagnosed for so and so thing wọ́n dẹ̀ sọ wọ́n dẹ̀ máa fún wọn lóògùn wọ́n dẹ̀ tún máa continue life fún wọn but you be hiding ẹ jẹ́ nítorí ẹ̀ bá ti yí ẹ lọ bá wọn doctor tó ń tọpọlọ ṣe kẹyẹ fight obìnrin mọ́ kẹyẹ yẹ̀yẹ́ àwọn obìnrin we are tired of it torí pé obìnrin jàjà rírú àwọn ọba ìsábà fi ara wa jì fọ́lọ́run sáde ń gbàdúrà ní ojoojúmọ́ kò sí àdúrà tá a bá gbà lórí ọkùnrin kan tó bá ṣe ìkà àbí tó jẹ́ evil tá a bá pe àdàbí fún àdàbí tí màá ṣe ara obìnrin ló ti jáde ó máa wá sí ìmúṣẹ o ẹ wo gbogbo nǹkan tẹ́lẹ̀ yẹn ṣe ń jọ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n yọ gbogbo pumping machine lé mi ó wá sọ pé òun lòun ní how can you báwo ló ṣe máa vandalize wọ́n dẹ̀ rí gbogbo àwọn ọlọ́pàá kan ń bẹ̀bẹ̀ fún ni òun náà dẹ̀ ń bẹ̀ mí bóun ò tí ì rí kẹrù òun sí báyìí tó sọ pé ilé bàbá àwọn wà special ó wà ṣe kíní kan ṣé ilé bàbá mi lélẹ̀ ni àwọn everybody mọ̀ pé mi ni mo kọ́ bíbá yìí náà mi anything tí bá fẹ́ ṣe mo jókòó tì ní tẹ́nibọ̀dì bá ń parọ́ mọ́ mi àbí tẹ́ kò fẹ́ máa fi ìjà torí pé ẹ fail Ọlọ́run ti jẹ́ kí ẹ tó sọ yín di failure tẹ́ bá fẹ́ máa fi ìjà gbọ́n mi tẹ́ fẹ́ máa bá mi jà ẹlẹ́dàá mi máa bá mi expose yóò dẹ̀ máa bá mi disgrace mi tí ó bá dẹ̀ disgrace yóò lè jẹ́ kí ẹnikẹ́ni tó bá ti dìde ogun sí yóò lè jẹ́ kẹ́ iṣan kú kẹ́yìn náà lè fọmọ yín lẹ̀ kẹ́ lè rí ìtú ti kí àwọn yín náà lè fìlì pé ìkókè nǹkan táwọn máa ń fìlì rè tí wọ́n bá ti níyàn tí wọ́n bá dẹ̀ ti ní bàbá mọ́ láyé kí àwọn bàbá àwọn ọmọ yín náà kọ́ lè fìlẹ̀. Advice mi rèé o ẹ̀yin ọmọ náà tó máa ń lò ẹ jẹ́ kó rí àyín pé but ẹ ní choice because already they will make sure they put you in a tight corner you will not have choice than to commit any crime they send you to go and commit. Do you want me to go to the room and show you the whole house? Let me show you. Ẹ mọ̀ pé àwọn olé ní sọ́yìn àti ìgbà mi lè ti pè wọ́n àgbà ń ṣiṣẹ́ mọ́ kójú mídò mo ṣe fi ṣe bẹ́ẹ̀. Ṣé Tolú ṣé mo lè gbé kíní yìí tẹ̀lé? Where is the key? Báwo ló ṣe lè kókó wá? Ìbá ní kí n lè pẹ̀lú ẹ̀. Okay, back home dání lónìí. Yeah. Ṣé o lè bá mi yín? Okay. Bàtà tó kó sẹ́nu ọ̀nà yìí. Níbo ló ti ń dún kárakára? Oh, the one they took it out of. I don't have my glass. Okay, ibi tó ti gbé jáde ń jẹ́ yẹn.
tó pọ́ ṣe ìwà yẹn náà bó ṣe máa ṣe competition pẹ̀lú ẹ̀ nìyẹn. Omi tó ń jò ó wá sọ pé omi ìgbà tá a dénú ilé gbogbo eléyìí ò ṣẹlẹ̀ nígbà tí kí n tó fi léyìí sílẹ̀ omi kan ń jò níbà ṣé omi sórí yes this pipe omi lélẹ́yìn náà. I told him that they say no is sewage, but báwo kí tún lélẹ́yìn gan tó ń fi síbẹ̀ yẹn sí mi ìrẹ́lẹ̀ èrè o wọ́n kàn yọ gbogbo nǹkan jáde just to disvalue it ayé yín ò lè dànù. Fún mi lówó náà mi ìdẹ̀ gbowó mi ìdẹ̀ jí owó tó ń fi lára owó góòlù àtọwọ́ kan tó jí nàìjíríà kan náà sì fi ṣe bíbá. This is ilé this is lẹ́kùn yẹn ni tẹ bá wo wíńdò àtẹ̀dẹ̀wó láti ta ẹ̀ẹ́dín pé bóyá mo ṣe dáadáa ni ṣé wọn ò ní rí i pé wọ́n ṣe bíbá yìí dáadáa. Now look at it dọ̀ yẹn lélẹ̀ yeah àbí àbúkọ ni. Mo rò pé ó ní òfin pé okay because the place is dirty there is no light on it for me. Okay ó yọ globe lọ́jọ́ yẹn ó yọ bọ́ọ̀bù ẹ̀ lọ okay that's wickedness náà lára wickedness sórí kiri ilé òun náà gbé tiẹ̀ wálẹ̀ iná yẹn lára àwọn eléyìí. Omi bíi tap pumping tank tó gbé sókè yẹn tó sọ pé ẹbí báyìí wọ́n sọ pé kíní kan ní kán ṣá máa ṣálé kán máa bàjẹ́ ni àwọn olófò ṣẹ́tírí kò síná mi tẹ̀ mọ́ pé kò síná mẹ́ ṣẹ́tírí. This is one bathroom. Ó yọ gbogbo náà ní ṣá jẹ́ òun bíbá ìbóyá náà wà níbẹ̀. Ó yọ gbogbo náà ṣá ó yọ gbogbo bọ́ọ̀bù jẹ́ yẹn. Inú yàrá ìkẹ́lẹ̀ rèé àwọn kíní mi ló wà níbẹ̀ o kọ́tì mi kò tó yọ níjọ́ yẹn wọ́n fi tìjú méjì padà sílẹ̀ níbẹ̀. My cutting and that's the cutting. Cutting I don't like. What's the cutting? Shall we go put it here? This is another bathroom. Where you're going? You know your color. Could be any. This is you cannot even enter this place. This is disgusting. That's their kitchen. And the store. Wọ́n purọ́ pé omi kan lójò. Ẹ̀yin rómi lára bí ni? Ṣé rómi lára bí? Omi ò sí ní omi kankan òjò lára bí. Ẹ rómi lára wọ̀n mi. He lied. Really. If a room can actually be so dirty where they're living, so what do you expect from outside? So mi lè débẹ̀ mi lè fẹsẹ̀ mi kàn bẹ̀yẹ is too dirty. That's it.
Good. I don't want to go to that place. She restore storage on the storage is very neat. Ó wá sọ pé ibi kan toilet kan jomi síbẹ̀ oní rose. Ibi tó yẹ pé ibi tí storage ẹ̀ wà ibi yàrá mi ló wà ńbẹ̀. You know this my room. You want to tell me something? Let me just relax. It's flower on top of it. Yeah. There is. Ibi omi yẹn ni. Ilé wọ́n náà ní bẹ̀rẹ̀ ó tí sí láti tẹ̀tì. Màá ní kán wá ṣe bẹ̀yẹn wọ́n fi àwọn nǹkan tó bá ní ìdí síbẹ̀. Ìmọ̀ nǹkan tó pa síbẹ̀ yẹn. I don't know. Àtúlé kejì náà ti jó. Leave it now. Tẹ́tì nínà. Irújọ́ yẹn ń sìn bó ṣe ra sìmẹ́ǹtì kan tó bí wọn ní. Kí n jẹ́ kó máa ti jí nǹkan kan díẹ̀díẹ̀. Ní jà bẹ́yẹn. So ìyá kan máa dùn èmi. So ibi tí store yẹn wà lélẹ̀, and this is my room. Ibi tí store yẹn wà lélẹ̀. That's the store. So if water is actually leaking anywhere here, Toluwa ni mi? Huh? Look at it. Yes. Ṣé ibi báyìí oró mi kankan bí? No. Orí kò tiẹ̀ sí pipe kankan tó ń run sí ibi báyìí. Ibi báyìí yàtọ̀ sí pipe omi tó ń ṣe run of recent. Ìwọ oró mi ń bí lára ògiri. So this is the ṣebí ṣé yàrá yẹn lélẹ̀ àbí store? Okay, ibi tí store wà rẹ̀. This is, I think this is room. This is room. It's under my room too. Olórí burúkú lélẹ́yìí o, wo bó ṣe gbẹ́ ibẹ̀ yẹn tó wọnú condition yẹn. I will call the person again. Okay, no fee. Anyway, my gentle son. Okay, this is the store. If the store is your room, you come back. Show you me go inside the one. Kò tiẹ̀ síbẹ̀. If the store yìí, I mean, you me tó cho yẹn. You know, kí ló kí lorúkọ. Kí ni? Bí kòkòrò báyìí. No, I think it's a smart. Dọ̀tí ni. Anyway, tó bá ti dọ̀tí bẹ́ẹ̀ yẹn, you expect a lot of things to happen. Ṣùgbọ́n jẹ́ ìtọ́ sílẹ̀kùn yẹn wọ́n rí ká lọ. So ibi tí omi ibi sink wọn yẹn storage yẹn nìyẹn wọ́n ṣe bathroom àbí ṣé wọ́n ṣe bathroom ni? Okay, bathroom. Okay, this is storage. This is their kitchen. This is the storage. Ṣé storage yẹn ò ní window ni? Is that the room? Okay, hold on. Let me see. Okay, store ni. In fact, store yìí gan báwo náà ṣe waste odidi window kan sí nínú store. Kò yẹ kí mi window wà ńbẹ̀ bí yàrá ló ṣe rí náà. Ó dàbí 3 ni. In fact, mo lè sọ di 3 bedroom bó ṣe wà yẹn. Yeah. Odidi window tó fi sínú yàrá kan ló gbé sí báyìí. Even I don't think our storage has that big of a window. Eh? I don't think the main storage also has that big of a window. Is that small? Yeah, even my storage gangan tó big dada. Kò ní big storage báyìí, kò ní big. Mo fẹ́ wò. Kò sí o. It's locked. Okay, it's locked from inside. Ṣé ti rí storage yẹn lélẹ̀? Ṣé oró mi bí? Dáwọn ilé sórí bí? Sórí. Ṣòro mi bí? Kò sí. Eléyìí conduit ilé. Yes, inú kíní dẹ̀ ló lọ, inú sewage jẹ́, inú kíní ló lọ. From upstairs.
and that is ṣé bathroom gan ni bẹ̀yẹ̀ wà ní ṣé bathroom ni. I think so. Oh my God. Your own bathroom? No. That's your own bathroom ni. Mo rí pé window wọn tóbi níta. Lórí burúkú ni àwọn ọ̀tá mi o. Àwọn ọ̀tá mi lórí burúkú ni wọ́n. Ìyẹn máa sẹ́ pé ẹni táyé ẹ̀ ti bàjẹ́ tí kíní kan ṣe. Ó ṣe tí dínú màláyé tí o bá rí nǹkan tó bàjẹ́ bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ yàn rè tó fẹ́ kàn kápẹ́ tó ń ṣe yàn burúkú. Wà ní kàn fún wa bí mo jẹ́ owó ẹ̀rí ni. Ìjẹ́ owó ẹ̀rí náà. O kò mọ́ máa ṣe yán. Okay, that's okay. Wọ́n ti dí bíbá ìgbà mo láìpẹ́ wọ́n ti ṣe bíbá. Kò sáwọn obìnrin tó fẹ́ wọ̀. Which one? The one in the kitchen. For our kitchen? Àwọn tó sọ̀kò sí náà ni. Wọ́n ní kó máa sọ̀kò sí náà ni. Wọ́n ṣà máa ju nǹkan. Ikú máa pa gbogbo àwọn tó bá ń bẹ̀ níṣẹ́ tó dẹ̀ ń jíṣẹ́ bí ẹ. Ikú burúkú ló máa pa wọ́n. Ọba àjọmọdé ọba àjàgbá. God have no respect of anybody. Okay, yeah. I just want to know. So it's very important too. So very important. Kó wá gé glasses. This glass is very important. Eléyìí wọ́n ti kó sí eléyìí mo sọ pé kíbọ̀ yẹn gẹ́yẹn kó gbé sínú ilé ń jọyọ̀ wọ́n dìdí gbé wọn máa gbé síta ìgbà tó ń lọ rà á tó bá rẹ̀ yọ kọ̀ọ̀kan jẹ́ 10,000 àwọn ò lè lọ rà á wọ́n á rẹ̀ ní tó fẹ́ lò ó ibi tó máa ti rí jí tó máa lò fúnra wọn àwọn òsín. a ti tú gbogbo ẹ̀ ṣe o eléyìí ni eléyìí yọ níjọ́ yẹn. Inú kinní tó ti yọ socket níjọ́ yẹn tó ti yọ cutout òun ló spark pàpàpà ṣe tí wọ́n yọ cutout ẹ̀ lọ́ṣẹ́ tiri ó tún deny náà pé wọn ò yọ kọ̀ọ̀kan lọ́njọ́ yẹn ọ̀dọ̀ ó sọ pé òun máa mú wálẹ̀ ó ní òun máa lọ ra tuntun wálẹ̀ kan but ra tuntun wá kọ́ ní issue báyìí ra tuntun wá kọ́ ní issue ọjọ́ tó ti yọ fuel pump yẹn omi kan mi ò mọ̀ bóyá pipe tó ń rànù pẹ̀lú lọ sókè ọjọ́ yẹn báyìí ibì kan ń sun omi jáde nílẹ̀ lẹ́sẹ̀ tí rí even gan gbogbo omi tá a bá pump sínú machine tó máa jò dànù tán ni because they just want to be creating some things wọ́n má dẹ̀ ṣe tán wọ́n máa ní kó máa bẹ̀bẹ̀ tá a bá dáríjì yín Ọlọ́run kò lè dáríjì yín o. àwọn ìkà wọ́n bá dé àwọn ìkà ló máa fẹ́ náà wọ́n fẹ́ máa rúùlù wa ní Nàìjíríà ìkà of nation. bá mi ṣí bẹ̀yẹn sílẹ̀ oró mú mi dẹ̀ wá ṣe. bá mi sílẹ̀ sílẹ̀. ìkíni lè sílẹ̀ fún kó fi lè fi sí ara kọ́kọ́rọ́ kan ká má bàa lọ wá tì nílẹ̀ sílẹ̀. This is not dangerous. Why is it sparking anyways? I don't know for them. They need one thing, low spark. Around for me, you need to listen to cover around for me. I pray to the story, but you go to the way I love. Although me, you come to select me, you plan to select. Hello.
ibi tó ti yọ cut out ó ṣọ́ pé kì í ṣe pé tó bá wà downstairs nírọ̀lẹ́ ni yóò ṣe ṣe bẹ́ẹ̀. It's doing like that everywhere now. Ó fẹ́ cut kìíní yẹn ni okay off it and kàn gbé sílẹ̀ ni o má fọwọ́ kan kankan bẹ́ẹ̀ o kàn lo kìíní yẹn kó switch yẹn down. Ìkan wá ń sọ níjọ́ yẹn wèrè kan tá a pè wọ́n máa sọ pé ẹ̀ṣẹ̀ bàbá wọn ni ẹ̀ṣẹ̀ yálà ìyá yín ni ẹ̀ṣẹ̀ títí tí wọ́n bá béèrè lórí ọmọ yín bolẹ́ máa wà ọmọ yín máa fẹ́ kú ẹ máa rò pé wọ́n ní ìsẹ́lẹ̀tì ẹ́ wọ́n ní back. Just leave it. Tolu, Sarah, don't touch it. You touch it, but it's very dangerous. Where it's stuck, you can touch it. Off it first. No, Drew, let me go there myself. Huh? Let me go there myself. I'm coming, don't worry. Tomorrow I have to buy it here. Àwọn apààyàn. This won't be really something. It's okay. This front piece here is not the left and yes. Kí ló sọ? It's checking. Ó yẹ ọkọ̀ tó tẹ̀lé. Ṣé mo ṣe wà láìṣọ́? No work today, fine.
tó bá lò lè ṣe gbogbo tó bá ti ṣe wọ́n máa fẹ́ fagídí bàjẹ́ ìta àwọn ẹlẹ́sẹ̀ gbogbo òkú. Hello, ẹ kúrò lè sàn. Yes. Mọ̀ pé níjọ́ yẹn mo pè yín pé kẹ́ẹ̀jọ àdúpẹ́ fọlọ́. Mo pè yín níjọ́ yẹn pé kẹ́ ẹ bá mi sọ fẹ́ni yẹn kó wá dé ojú ibi tó kàn pé ó sì tún ṣe pèké. Tí ò bá wá ṣe máa lọ fẹjọ́ ẹ̀sùn ní police station kan tó hàn. Mi ní gbé jìnnà. Máa lọ fẹjọ́ ẹ̀sùn bẹ́ẹ̀ yẹn. Èèyàn kò lè dá lélu kó wá fi sílẹ̀ bẹ́ẹ̀ yẹn torí pé wọ́n máa sọ pé kán lọ bàjẹ́. Àwọn tó rán wọn níṣẹ́ yẹn ó gbowó lọ́wọ́ tèmi ni o. Ó gba owó lọ́wọ́ mi, ó gbowó kò fẹ́ lọ ra nǹkan kan, ó tún gbowó iṣẹ́. Kò wá. Àwọn tó rán wọn níṣẹ́ yẹn tó ń kọ̀máàdì wọn yẹn kọ́ ló ń sanwó fún wọn. Mo sanwó fún níṣẹ́ yẹn o, èèyàn lè gbowó èèyàn tán kó tó wá ba nǹkan èèyàn jẹ́ kó ní káyé wò dáa, kó ní kó lẹ́mìí gígùn àtàlàfíà o. Mo rò bóyá mo wò pé bóyá ọjọ́ tẹ́ bá sọ̀rọ̀ yẹn bóyá kò ráyè o, bóyá wọ́n máa jọ wá ń jọ́ kejì, máa wá ń jọ́ kẹta. Ẹ bá mi pè é sí ìsà, ẹ ṣé sà. Wọ́n á gbowó wọn ní ṣe, wọ́n bá ṣe tán a máa ní nǹkan burúkú ṣe. A máa anybody tó bá ti lóun máa ba nǹkan mi jẹ́, tó bá rán níṣẹ́ burúkú sí mi tó jẹ ikú burúkú máa pa ẹ́, òfò máa ṣe ẹ́, aburú máa ṣe ẹ́. Don't do bad to me. I don't do bad to people. When anybody tó máa rán mi níṣẹ́, wọ́n rán mi níṣẹ́ náà. Nígbà tí mo sọ ń gbà yẹn tí wọ́n sọ pé kí n bú President Tinubu, wọ́n gbéṣẹ́ wọn wẹ̀ náà. Ṣé mo bú wọn ni? Gbogbo èèyàn ló gbowó tó ń dẹ̀ ṣe nǹkan tán nípa ṣe. I don't do it. You can't just send me iṣẹ́ burúkú. Kò ṣe torí ara mi nìkan, torí ọmọ mi ẹni tó bá ti bímọ sílẹ̀ òkè ń dóró kò ń ṣèkà. Ẹ̀yin máa bímọ ẹ má máa ṣèkà fún ọmọ ọlọ́mọ. A máa sọ pé ilé tí ń jẹ a máa mọ́nítọ̀ ìkiri ní ilé tí wọ́n ò jó ní. Ṣé ilé táwọn tó wà tó ṣe wà pàwà sí tí wọ́n kọ́ náà ni àwọn tó ti lọ yìí náà ni wọ́n ṣe kí ni. Ilé òkú Nàìjíríà ní abẹ́ fún mi lówó ni mo ṣe ní ẹ̀ tí ẹ̀ gbà mí níyànjú ẹ̀ zọ́pọ̀ Gani àti jà ìka. Gbogbo ẹni tó bá ti ń ṣèkà fóbìnrin ẹ̀ gbúdọ̀ jẹ́ kó lọ sí pàwà tó bá try láti gbìyànjú ẹ̀ pa gbogbo gbìyànjú ẹ̀ jẹ́. Wọ́n máa hide sọ́dà pé wọ́n support youth. Àwọn youth tẹ́ ẹ̀rọ níṣẹ́ dé tòrótòró tẹ́ ẹ̀rọ níṣẹ́ burúkú tẹ́ máa bá yé wọn jẹ́ at the end of everything youth mi máa sì sojú títì. Eléyìí sì tá a bá fi tọ́ ọmọ ènìyàn ṣe ká má tiẹ̀ fẹjọ́ ẹ̀sùn ká máa gbàdúrà ẹ máa forí àwọn ọlọ́mọdé máa kékeré máa bẹ̀ wọ́n níṣẹ́ burúkú kù ní ẹ̀dẹ̀ máa fẹ́ kọ́ ọmọ tí ń dàgbà. Anyway, wọ́n lọ for now. Wọ́n máa tún padà wáyé nígbà ní ká má dín nìkan náà lànà débà. Ó sì wéyìn. Ẹ̀yin youth tó máa ń bẹ̀ níṣẹ́ tó máa sọ pé youth we are supporting you, they are using you, they are not supporting you.
ọjọ́ tí dídò ti sọ pé òun support youth ilé mélòó ló kọ́ fún youth mọ́tò tó mélòó ló rà fún youth yàtọ̀ sí youth tó bá jóbìnrin kan mú ayé wọn kan ṣe ní àbí kan kọ́lẹ̀ tí ọ̀wọ́n àwọn tó máa fi ṣe aṣẹ́wó pa ilé mélòó náà kọ́ fún youth ilé iṣẹ́ mélòó náà dá sílẹ̀ tó sọ pé okay youth come and be working in my company I will pay you more than government how much government is paying 70 I will pay you more than 70,000 ilé iṣẹ́ mélòó náà dá sílẹ̀ ìbéèrè ni o ibi tó bá ti jìnnà lóko bó máa ń bímọ sí ibi pé kán ní ọmọ lamẹ́ríkà kan nílé iṣẹ́ lamẹ́ríkà láti máa fi bùrọ̀kadà bye for now. Thank you. Bye for now. Love you, my people. Àwọn èèyàn ń parọ́ gan, wọ́n ṣèkà gan. Àwọn èèyàn ṣèkà. Wọ́n máa bẹ gbogbo èèyàn tó bá bẹ̀ sínú ilé báyìí wàá máa rò pé wọ́n máa wá pẹ̀lú àlàáfíà ni. Àwọn èèyàn wọn fẹ́ ṣe nǹkan burúkú, wọ́n á kàn plant wọn ni, wọ́n á kàn bẹ̀rẹ̀ sí ní lò wọ́n ni. You imagine ìgbà tí mo wọnú ilé yìí, inú ilé lẹ̀kùn wọ́n tí mo change kó ní kọ́kọ́rọ́. Kọ́ dẹ̀ ṣèkà bẹ́ẹ̀ yẹn kí n tó sọ pé okay o whatever I will do my things and I will continue wọ́n ní I just sell it at the end of everything wọ́n ṣe fẹ́ disvalue ẹ̀ tó bá tí wọ́n bá ní wọn lára wọn ló máa lọ kó gbogbo àwọn owó wèrè tán ti kó pamọ́ tán ti jí yẹn wọ́n máa kó fáwọn obìnrin kan àwọn bastard àwọn olórí burúkú wọ́n á lọ rà á wọ́n ti ra property gan wọn mọ gbogbo property tán ní mọ́ lówó tán ti jí gbé ìyẹn ni wọ́n fẹ́ ra nǹkan tiẹ̀ just to tell you that a jù ẹ́ lọ afẹ́ fi agbára wọn ẹ́ ẹni tó bá jù mí lọ Ọlọ́run jù lọ bó fàjùlọ wọn mi bó fi àjùlọ wọn mi Ọlọ́run á fàjùlọ wọn ẹ́ tí wọ́n gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá porogodo the Lord will bless me and bless you the Lord will answer all our prayer.